Àyọ̀ká ìbílẹ̀ àgbà òun ló ti jáde yìí. Ibi ẹ̀yẹ ìgbẹ̀yìn màmá wa olórí Florence Tawakalitu Àníkẹ́ tó jẹ́ ìyàwó ọba Títí Dàda Ọlọ́tà àti Ìjẹta. Ibẹ̀ láwa yìí, eré ìlàpè ní tribute olórí ọba Ọ̀tà. Ibẹ̀ láṣùwà yìí ó fún àǹfààní gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tó ń ra fọ́nrán fídíò wa, eré oríṣiríṣi gbogbo ìlú ó ṣe ń tà lórí fídíò CD. Bákan náà ó wà lórí YouTube channel wa Lutas TVC. Ẹ máa bá wa wò ó, kẹ́ máa share ẹ̀, kẹ́ máa like ẹ̀. Iná ní tán wo yín, ẹ ṣé púpọ̀. Àyọ̀ká ló ti ń yí aṣọ báyìí. Àyọ̀ká ọmọ ìbílẹ̀ Ọ̀jẹ̀ òun ló ń yí aṣọ lọ́wọ́lọ́wọ́ báyìí lẹ́yìn gbogbo eré tó ti ṣe lórí odó láàárọ̀. Eré tìrọ̀lẹ́ ló ń ṣe lọ́wọ́ yìí. Àrà oríṣiríṣi ni Àyọ̀ká ìbílẹ̀ Ọ̀jẹ̀ fi ń yí aṣọ. Mo rántí eégún Àyọ̀ká ìbílẹ̀ Ọ̀jẹ̀ yìí inú ọdún eégún tí a ṣe kọjá lọ́tà. Ó dára lóníranran.
bí Àyọ̀ká ìbílẹ̀ ó ṣe ń yí aṣọ. Ẹ rí i pé eégún ńlá tó tóbi tá à ń yídó fún ni Àyọ̀ká ìbílẹ̀ ọ̀jẹ̀. Àyọ̀ká ìbílẹ̀ ló ti gbé aṣọ mi báyìí. Àyọ̀ká ìbílẹ̀ ọ̀jẹ̀ ó ti di aláǹtakùn báyìí. Tó bá finú ta fẹ̀yìntà ó bá gbélé àtúntún gbé agbé kan asọ̀ kan agbé kan asọ̀ kan. Àyọ̀ká o. Eré ni Àyọ̀ká ìbílẹ̀ ọ̀jẹ̀, eré ni. Bẹ́ẹ̀ ọkùnrin tó sanra àfọkùnrin akọ́ṣẹ́ ló ń ṣe, ṣùgbọ́n eré làwọn ń pè é, iṣẹ́ ló ṣe Àyọ̀ká. Àyọ̀ká ló tún ti dé di aṣọ mi yìí. Àyọ̀ká ló ń yí biribiri bíi táyà mọ́tò yìí. Àyọ̀ká ó ń yí biribiri bíi táyà mọ́tò. Lẹ́yìn tó dé di aṣọ yìí ó gbé wá ń gbólókìtì lọ. Ṣé mo ti sọ fún yín níbẹ̀rẹ̀ fọ́nrán yìí pé eégún Àyọ̀ká ìbílẹ̀ yìí á dára lénìí pẹ̀lú ọmọ ẹ̀? Ṣé ẹ bá bẹ́ẹ̀ àbẹ́ ẹ̀ bá bẹ́ẹ̀? Àyọ̀ká ìbílẹ̀ ló ti lọ sí di Egudu báyìí. Ó ti gbé Egudu sórí báyìí. Ó wọ ṣòkòtò ọjà. Àyọ̀ká wọ ṣòkòtò ọjà. Àyọ̀ká ìbílẹ̀ ti wọ ṣòkòtò ọjà. Ó ti dá padà. Egudu ni Àyọ̀ká ìbílẹ̀ yìí. Ẹ rí i pé eégún tó dára ẹ̀ lójú púpọ̀ ní Àyọ̀ká. Kò síbi tó gbéré gbà tí ò rí ṣe. Egudu ló ń yí báyìí. Bó ṣe ń yí Egudu bẹ́ẹ̀ làwọn ìyá àgbà ọ̀jẹ̀ ni wọ́n ń kọrin fún un. Tó bá yẹ ṣojú àìsẹ́sọ̀.
ń gbọ́ lẹ́nu àwọn ìyá àgbọ̀jẹ̀ yìí. bí eré àyọ̀ká àbílẹ̀ la ṣì wá ó eléyìí tá a pè ní tribute olórí ọba Ọ̀tà. àyọ̀ká kú oríire káàbọ̀, àyọ̀ká àbílẹ̀ kú ewu náà kì í pàwòdì. gbogbo ọmọ títí dàda ẹ kú ewu náà kì í pàwòdì. àyọ̀ká ti di alábala. kú àjàyè àyọ̀ká ọmọ ìbílẹ̀ ọ̀jẹ̀. àyọ̀ká ni àwọn ọmọ olókùú náà ti ń náwó fún yìí. àwọn ọmọ olókùú ló ń jó bàtá yìí. mo kí àǹtí wa Tóyìn ọmọọba ẹ kú ìnáwó ọmọ rẹ aṣèlédè lẹ́yìn gbogbo wa. bákan náà Adéyẹmí ọmọọba ògbóyin mo kí o, a kú ìnáwó ọmọ rẹ aṣèlédè lẹ́yìn gbogbo wa. ẹni máa kú adarúgbó. jagunjagun ló jáde báyìí, jagunjagun wọ̀lú ẹ farabalẹ̀, ẹ ti lọ látèṣí èwo lẹ mú bọ̀. jagunjagun àyọ̀ká àbílẹ̀ ọ̀jẹ̀ òun lẹ̀ ń wò yìí. pọ́nlá ó ti fò sókè lẹ́ẹ̀mẹ́ta ó fi jó bẹ́ẹ̀. jagunjagun wọ̀lú ẹ farabalẹ̀, ẹ ti lọ látèṣí èwo lẹ mú bọ̀. lẹ́yìn náà ẹkùn ìbẹ́ta ní àwọn ẹkùn yìí. ìbẹ́rin ó ti di mẹ́rin. orúkọ náà mẹ́ta, ìkànṣó péré ló dá yàtọ̀. ẹ̀kọ́ bá yẹn kọrin fáwọn ẹkùn yìí. dẹ́kun ó pẹ̀ràn jẹ́ dẹ́kun. ẹran tó bá gọ̀ kó dúró dẹ́kun.
eré di eré alágẹmọ ìbejì ni àwọn alágẹmọ tó jáde yìí. àràlẹ́ ń wò tí àwọn alágẹmọ yìí ń dá yìí. àwọn alágẹmọ yìí ti di mẹ́ta pẹ̀lú pé méjì ló jáde tẹ́lẹ̀ ti di mẹ́ta ẹ wo àrà tí wọ́n fi ẹni dá. ẹran tí àwọn ọmọ olókùn mú wá fún àyọ̀ká àbílẹ̀ òun lẹ̀ ń wò yìí. ṣẹ̀yìndòkú ọmọ rẹ̀ á ṣe lédè lẹ́yìn gbogbo wa o lọ́jọ́ tí ọjọ́ bá dalẹ̀ tán. oníṣàngó lẹ̀ ń wò yìí ó ti jáde yìí títí di inú fọ́nrán mi lórúkọ àti aláṣẹ àpàṣẹ iléeṣẹ́ wa Lutas Films and Record International. ilé ò ní lé wa ọ̀nà ò ní nà wá o báyìí báyìí o.